kú ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì móhùnmáwòrán ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé Akéde lórí ìta àti Ìbàṣọ̀run ìlú Ìbàdàn. Ètò IBEDC light up ìmọ́lẹ̀ dé iléeṣẹ́ IBEDC àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí fún gbogbo àwọn oníbàárà wọn pátápátá. Wọ́n fẹ́ mọ̀ kẹ́hìnlẹ́ àkọjá kí ni tó ń ṣẹlẹ̀ lórí iná ẹ̀lẹ́tíríkì, kí ni tẹ́ ẹ fẹ́ gbọ́, kí ni tẹ́ ẹ fẹ́ bùn wọn gbọ́, kí ni tẹ́ ẹ fẹ́ sọ fún wọn pé ó ń ṣẹlẹ̀ lórí iná ẹ̀lẹ́tíríkì níbi gbogbo tẹ́ bá ti ń bá wọn dòwò papọ̀. Bóyá tí ẹ fẹ́ gba mítà, ẹ fẹ́ ra mítà, wọ́n ní mítà ọlọ́fẹ̀dé kan wà, ṣé lóòótọ́ ni, báwo ló ṣe ń lọ gbòòrò, báwo lẹ ṣe ní bọ́ sọ́wọ́ àwọn àlọ́tọ́ kó lóun ó kígbe ẹ̀dá. Iléeṣẹ́ IBEDC wọ́n ti ṣàlàkalẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí torí wọ́n mọ̀ pé ọ̀kan pàtàkì náà làwọn oníbàárà wọn jẹ́. Ó já sí pé okòwò tẹ́dà bá ń ṣe láyé tó bá sọ wípé toníbàárà báwo, irú okòwò bẹ́ẹ̀ ó máa ń jẹ lodò lọ́mú mi. Èyí ló fà á tí iléeṣẹ́ IBEDC náà fi mú yín ní pàtàkì. Bóyá tí ẹ fẹ́ sanwó náà yín láì kúrò nínú ilé, láì bọ́ sọ́wọ́ àwọn àlọ́tọ́ kó lóun ó kígbe ẹ̀dá, ẹ lè sanwó náà yín ẹni lọ́nà wo ó ṣeé ṣe. Abẹ́ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ IBEDC gẹ́gẹ́ bí oníbàárà tòótọ́. Lórí ètò yìí náà ni àwọn ọ̀nà tẹ́ gbà tó jẹ́ pé owó yín ò ní bọ́ á tó sì jẹ́ wípé oníbàárà tòótọ́ òun náà lẹ́jẹ̀. Hallelujah Bọ́dúnrè lórúkọ mi, lórúkọ gba àwọn tá a jọ máa mẹ́tò wá ìyẹn ètò IBEDC light up ìmọ́lẹ̀ dé. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ IBEDC fún ètò pàtàkì tí wọ́n gbé sílẹ̀ fún ẹ̀yin oníbàárà wọn láti lè mọ bó ṣe ń lọ lórí iná ẹ̀lẹ́tíríkì. Lénìí talẹ́nì kejì mi ẹ ti wò pé láti bí ọjọ́ mélòó sẹ́yìn ẹ rí Tọ́pẹ́, ìyẹn Tọ́pẹ́ Edward, bẹ́ẹ̀ ni ìtẹ̀síwájú òun náà ni èmi àti ẹni tí àjọ máa tukọ̀ ètò IBEDC light up ìmọ́lẹ̀ dé láti ẹnu lọ́rọ̀ yìí títí di ìgbà táàjọ máa ṣe papọ̀ náà ni Ìdòwú Ṣèkóní. Ìdòwú bò ni. Thank you very much. I'm fine. Inú mi dùn láti rẹ lórí ètò IBEDC. I'm happy to see you as well. A very good morning to everyone watching at this time. Welcome to the program IBEDC Light Up Imole Day, a program sponsored by the Ibadan Electricity Distribution Company to intimate customers with the operations and workings of the company and to provide a platform for answering of your questions and solving your problems even as you interact with the company. It's my pleasure to welcome you. Yes, of course, once again, I'm Ibedc Ṣèkóní. Èèbó pọ̀, Ìdòwú ṣé ká ti bọ́lẹ̀. Àti bọ́lẹ̀ kí ẹni ká ṣe báyìí. Kí ni tí a máa gbé yẹ̀wò lénìí? Wọ́n ní ibi tá à ń lọ jìnnà, ibi tí à ń yà náà ni. Àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò náà ni àwọn ìpele mítà tó wà. Torí pé àwọn awuyewuye ti ń lọ káàkiri, àwọn kan gba mítà ọ̀fẹ́, àwa kan ra mítà, àwa kan sanwó mítà, wọ́n sọ wípé àyà àwọn lówó ni ṣóṣeéṣe. Àwọn ìpele mítà tó wà níta lọ́wọ́lọ́wọ́ àti wípé àwọn àlàkalẹ̀ rẹ̀ bí wọ́n ṣe ṣe, àwọn tẹ̀ ní distrep wà, map wà, kí ni ìyàtọ̀ wọn àti súnsún àwọn báǹdì síwájú sí i. Àwọn kan tẹ̀ ní ṣóṣeéṣe, àwọn tó ṣe pé iná wákàtí mẹ́rìnlá ní ṣe ẹ fẹ́ tún fẹ́ dá wa ṣe, ẹ fẹ́ tún fi dá wa ṣe ni, bó ni fi dá wa ṣe máa ṣe é ṣe. Lórí ètò yìí gbogbo nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lélẹ̀ torí wípé ní gbogbo ọjọ́ mẹ́jọ iléeṣẹ́ IBEDC wọn kì í fà sẹ́yìn láti fi àwọn òṣìṣẹ́ wọn kó máa fi ránṣẹ́ sí wa láti ṣe pé tó bá ti ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn kán sì máa dá wọn lóhùn. Àwọn tá a fẹ́ ṣe lẹ́yìn tálà lẹ́jọ́ wa òdú náà ni wọn kì í ṣàìmọ̀ fọlọ́kọ Ọ̀gbẹ́ni Àìná Williams. Gẹ́gẹ́ ṣe ti gòtà rẹ̀ tí ó sì ẹ tún wá fi fìlà dé pa kí ló ṣẹlẹ̀. IBEDC ni. Ẹ yẹ káwọn ará lè. Ẹ káàárọ̀ ẹ̀yin oníbàárà wa, àjọ òdùgí àjọ máa ṣe títí báyìí náà ni yóò dá fún gbogbo wa. Àmín. Ìdòwú. Okay. All right, today on the program IBEDC Light Up Imole Day, we're looking at the classification of free meters, metering schemes, and band upgrade of feeders. Obviously, I'm sure in your environment, you must have heard about this happening. Talk about the upgrade of feeders, and you're wondering, how does this affect me? Well, we will be delving into this and proffering answers to every questions you have. We have right here with us a representative of the company IBEDC to answer your questions. Here's Mr. Frank Williams. Welcome to the program. Thank you for having me, Ido. It's going to be a good time. Thank you so much. We pray that every aspect of the business and every angles from where things are done
will bring about mutual satisfaction. Amen to that. Ọ̀gbẹ́ni Àìná Williams Ẹ ṣeun. wọ́n ní tí oko ò bá jìnnà ìlà ìkó bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí a wo àwọn báǹdì láti bàǹdé títí dé i àbí Bẹ́ẹ̀ni. ká wo tàrífù wọn bẹ́ẹ̀ ṣe ń ìgbéléwọ̀n iye owó wọn bẹ́ẹ̀ ṣe ń sanwó Bẹ́ẹ̀ni. kí lẹ fi ń ṣègbéléwọ̀n rẹ̀ báwo lẹ ṣe mọ̀ wípé àwọn àdúgbò eléyìí agbègbè yìí bàǹdé ni wọ́n wà àwọn eléyìí bàǹsítù yìí ni wọ́n wà. Ẹ ṣeun. Àwọn Yorùbá ní bí wọ́n bá ṣe jókòó ló ti máa bára ẹ̀ nínú ìrẹ́jì fọ́tò. ò sínú fọ́tò. Ṣe rí iná àwa ń pèsè apínọ́tà ni wa àwa wà ní ọwọ́jà ìkẹta torí ọ̀nà mẹ́ta ló kó yẹn pín sí àwọn tó ń ṣèpèsè àtàwọn tó máa ń ṣe wọ́n rí wípé iná yẹn dé ọ̀dọ̀ tàwa tó ń pè ní transmission àwa dẹ̀ ní distribution àwa lẹ̀ ń rí torí àwa là ń pawó sínú àpò fún ọwọ́jà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti sọ wípé bí a bá ṣe rí píná yẹn sí náà ló máa determine tàrífù iye tí wọ́n máa san ìpele 5 ló wà band A àwọn tó ń rí 20 wákàtí lóòjọ́ band B àwọn tó ń rí 16 band C 12 band D 8 band E 4 bó dẹ̀ ṣe rí yẹn ni owó tán máa san máa yàtọ̀ ìpele tí tó ń rí náà jù kò sí nǹkan tó fi ń bò òkùnkùn kọ́ là ń ta ìmọ́lẹ̀ ni àwọn ni tó ń lo ó kéré jù wọ́n rí 20 wákàtí lóòjọ́ owó tí wọ́n san yàtọ̀ torí ariwo lọ àwa náà fẹ́ máa níná bá ṣe ń níná gbogbo financial implications ẹ̀ wà ń bẹ̀ 209 naira ní kilowatt per hour táǹtà lórí band A band C 67.8 band B 60 something náà ni bá ṣe ń pè yẹn náà báyìí ló ń lọlẹ̀ tó fi dé 30 something lórí band E mo dẹ̀ fẹ́ sọ kínní kan èyí tó fi ń ṣèpèsè ná kilowatt per hour is 116 naira so tẹ bá wò dáadáa pé a fẹ́ ṣokòwò orí band A yìí náà ni ṣùgbọ́n ìjọba ló aṣèwà lọ́ndà pé ìjọba ló ń ṣàkóso wọn lókè ó bíntín ò bíntín o ẹ jẹ́ kí àwọn tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn kán máa rí iná yẹn bí a ṣe sọ ohun tó fà á tí gbogbo ìyàtọ̀ fi wà nìyẹn fún àwọn bands yẹn. All right, Mr. Williams. Exactly. Let's delve into this. Now, anyone who is familiar with the workings of the IBEDC will have heard about service-based tariff. Correct. Okay, so, and we also have heard about the different bands we have. Talk about band A to Exactly. E. So, a lot of customers oftentimes ask questions like, okay, those who are on band A get more electricity. Correct. And those on band E don't get as much. So how exactly does the IBEDC transmit the RSBT to, work in practical terms in relation to these bands? Thank you for this beautiful question. The bands are based, just like you said, service-based. It's based on the quantum of energy or electricity that the customer enjoys a day. Customers on band A enjoys minimum of 20 hours per day. And if you enjoy that quantum, that quality of service, it behoves that you will pay more tariff. The tariff for band A that we sell out is 209 naira. For band B, is 67.80 something kobo. So, to band C, band D, band E, band D pay, you cannot believe they pay as low as 30, forgotten the figure, but definitely below 40 naira. And the unit cost of a kilowatt per hour is 116 naira. So if you look at it, we can see the margin is in band A. So, but there is serious investment going on because the policy states that once a feeder has the capacity to take a minimum of 20-hour power supply, that feeder is going to go into upgrading. We will upgrade it to a band A. And the implication is that you will pay the tariff of band A. So a lot of our meetings, engagements with our customers, people want more power supply, and we are doing it. So there's a lot of movement, upward movement to band A. Some customers have been moved to band B. We can also downgrade. If a feeder does not have the integrity to take up to 16 hours, it will go to a band C. But serious investment is ongoing. We're taking a trajectory on upward movement to ensure that more customers are coming to band A, band B. Eventually, we will have something very good to talk about.
So are you saying that customers who are complaining that they don't get as much electricity but are willing to pay would have to wait until the feeders are upgraded? The willingness is based on the quality, the capacity of your feeder. If your feeder cannot take more than 8 hours, we will carry out some upgrade. But there are so many T&Cs, terms and conditions apply. You will have to pay, because the way we treat in terms of payment, enforcement of payment on band A, because that's where the quantum of energy is going. And as a business, I want to say something here. We are in business. This is a business. People should appreciate the fact that this is not a public, a charitable organization. A lot of people talk in terms of, please just give us the. It's not about giving. It's about, we want to pay. If you show the viability, there's a viability, in business there's called viability, the capacity, the ability to pay. If you are struggling on a band C, we have to disconnect you before you make payment. Can you force us to upgrade your feeder into a band that, if you are struggling to pay 65 naira or 67 naira, can you pay 209 naira? So these are the technicalities we look into. But the truth is this: once a feeder has been invested in and strengthened, you move to the upper ọ̀gbẹ́ni àìná Williams feeder. ibi tẹ́ ẹ ti ìdánidúró yẹn náà ni màá ti gbé ṣe mọ̀ pé sísún àwọn feeders síwájú àti fífa àwọn sẹ́yìn pé ó dà upgrade eléyìí downgrade eléyìí báwo lẹ ṣe mọ̀ wípé agbára eléyìí ó gbé láti sún síwájú agbára eléyìí ó gbé nǹkan kan kò gbé wọn mọ́ ẹja fà sẹ́yìn díẹ̀. Technical practicality ni tá bá ti gbé iná lé tó bá gbé fún 20 wákàtí tí ò sí wàhálà àti mọ̀ pé feeder yìí tí ò sọ sẹ́lẹ̀. because oníkan tó máa ń ṣe ìsìnkú tó kàn pàdé gbé iná lé wọ́n upgrade yẹ wọ́n strengthen ẹ̀ wọ́n àwọn nǹkan tó máa gbé sí ṣe mọ̀ pé irin ló ń gbé kínní yìí tẹ́yìn gan bá mú ọ̀bẹ tẹ́ fi sínú sí wákàtí kan kẹ́ mú àná ọ̀bẹ kẹ́ fi sí wákàtí 6 ìpaná lára ọ̀bẹ ẹ̀ máa hàn lójú eléyìí ti gbaná sára dáadáa bẹ́ẹ̀ náà lórí feeder so feeder yẹn tá bá ti rí pé kò má sí wàhálà mọ́ ó gbé 20 odindi ọ̀sẹ̀ kan kò sí wàhálà ọ̀sẹ̀ kejì kò sí wàhálà àbàbẹ̀ sí máa pe àwọn tí ó wà ní ìgbọ́nù yún pé ẹ wá a fẹ́ ṣe meeting iná tẹ̀ ń rí yẹn kì í ṣe pé kàn déédéé tanná yàyàbá yẹn feeder yín ti lè gba iná sára ẹ máa múùfù sí band A àbí band B ohun tó máa bí nìyẹn. ẹ wá jẹ́ ká wo ètò ìnáwó bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹni tó bóyá àwọn kan ṣó ṣeé ṣe tó yẹ pé àwọn kan wà ní band A ẹ kàn wò pé feeder àwọn yìí ò lè fẹ́ gbé mọ́ o ẹja dá wọn padà àbáwọn tó wà ní band C ẹ kàn wò pé ó dáa o ẹja sún wọn síwájú sí ẹja wo owó tó rọ̀ mọ́. owó ni kẹ̀kẹ́ ìrere owó tó bá ná sórí upgrading investment ló ń pè kò dẹ̀ sẹ́ni tó fẹ́ ṣòfò. ṣòwò kókó ṣọ́ọ̀tì. kó ṣọ́ọ̀tì ọlọ́run jẹ́ ká ṣòfò èrè ní gbogbo èrè lọ́lọ́jà ń jẹ so tó bá ti rí báyẹn ẹ jẹ́ kó yé wa wípé a máa upgrade ni bẹ̀rẹ̀ tó bá ti rí wípé eléyìí ò ṣeé ṣe a máa gbé because iná ò ń ṣe nǹkan tó ń gbé pamọ́ iná jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ tàn síta a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mú lò torí tí wọ́n bá mú lò ó máa waste tó bá yẹ ti waste ó máa ń fa ìfàsẹ́yìn ó ń fa gbèsè. àní jẹ gbèsè. Okay, you've talked about the financial implications exactly. of upgrade of feeders. Now, what is the goal, really, the business goal of the upgrades and downgrades? Because it feels like those who go on band A, they get regular electricity. Those who are down here would also desire to experience what they experience. Is the goal to get everyone to come to band A eventually? I like that. That is the goal. The goal of the business is to move all customers to band A. Because that is where the business or the marginality is. And you can you have something to show that you are doing business. Every other band, in strict terms, is a loss. Like I said before, when you look at the cost price for a kilowatt of unit of electricity, and you look at the cost, the price at which we are selling it from band B to E, I say with all humility and high sense of responsibility that it is a loss. But you see, you have to look at the social factor and government input. That, okay, fine, you are running losses at this place.
don't give them this quantum of energy. Not with the ones you are making some margin from. It's a business sense. It's something that nobody can shy away from. So that's why you see some people cry, why is the band A so high like this? If you remove the band A, there will not be any business. Don't mention there will not be any operation. Because I can't buy something at 116 and sell at 67. I'm even talking about band B. I've not moved to band E. So, plus minus, just to keep the head afloat, we have to balance all of this. So you balance some socio-economic factors to play with government regulation and everything. And we move on from there. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká délé agbára káwọ̀ nǹkan tí iléeṣẹ́ IBEDC tí wọ́n ní fún wa. À ń bọ̀ torí pé ìpolówó ọjà náà làgùn mòrò. Adétán. How can we be encouraged to pay for electricity when we are not enjoying constant power supply? Even if we try to pay God, it's always very difficult. But we all have a part to play in this matter to make it better. Pay for your current and outstanding bills. That will enable IBEDC to pay for the electricity board. It will also enable them to invest in necessary infrastructure required to make power supply better. That is the way it is now. We have lots of ways in which you can pay your electricity bill. Better still, you can visit the nearest IBEDC office and agent. Maybe we should pay the money with you for now then. Now. Yes, now. You pay now. Use the money. Can I pay tomorrow? Make sure you pay tomorrow. Self-service payment kiosks are available across all our 24 business hubs and headquarters. You can also visit any of our 173 payment offices and over 2,500 agents. IBEDC, distributing power, changing lives. Ètò IBEDC light up ìmọ́lẹ̀ dé náà ló ń dé sójú mọ́ máwòrán yín. Ọ̀gbẹ́ni Àìná Williams náà lálejò wa láti bí ìṣẹ́jú mélòó tá a ti jọ ń yànnà náà rọ̀bọ̀. Ọ̀gbẹ́ni Àìná Williams ṣe mọ̀ pé ká nísìn àwọn àdúgbò kan wà wọ́n ti ń gbé mítọ̀ ọ̀fẹ́ wá. Ẹ jẹ́ ká wò ṣé gbogbo báǹdì ni wọ́n ní mítọ̀ ọ̀fẹ́ àbó ní gbèdéke àwọn báǹdì kan tẹ́ ń fún tó bá yẹ pé àwọn kan lẹ̀ ń fún kí ló ṣẹlẹ̀ tẹ́ fi fún wọn àwọn báǹdì tó kù ńkọ́. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé mítà ọ̀fẹ́ ni bó ṣe yẹ kó rí nìyẹn. Ó yá. Ṣùgbọ́n a fẹ́ sọ bó ṣe rí. Gangan. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí ni pé gbogbo oníbàárà tó bá ti ń owó oníbàárà ná ọ̀fẹ́ yẹ kan gba mítà ṣùgbọ́n ohun tó so sẹ́sẹ̀ ràgó ó pọ̀ ju nǹkan tá a lè máa sọ níbà yìí lọ la ṣe ní ká yànnà náà ṣe rí gbogbo kọ́sọ́mà tó bá ti wà lórí band A ọ̀fẹ́ ni mítà ní fún wọn ti gbé nǹkan tó ń pè ní MAF meter acquisition fund owó ti wà nílẹ̀ pé gbogbo oníbàárà tó bá ti wà lórí band A kò sí nǹkan tó ń jẹ́ registration fee application fee whatever fee free ni kan bá nìkan mú owó kan wá free ni 25,000 wọ́n dẹ̀ ti rán wa níṣẹ́ ẹ tó bá nìkan mú owó wá ẹ lọ sórí ethicscompliance@ibdc.com ẹ lọ fẹjọ́ yẹn sùn band B náà ti wà fún ọ̀fẹ́ under distribution sector recovery program owó ti wà nílẹ̀ bank facility pé ẹ̀yin tẹ́ wà lórí band B o kò sí nǹkan tó ń jẹ́ registration application whatever it is free there are no fees kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹ́ bá ti wà lórí band A àti B àyè náà ṣì wà fẹ́yìn kẹ́ lọ gba map meter asset provider ẹ lọ sórí msms.ibdc.com ẹ lọ fíìlì fọ́ọ̀mù yẹn kẹ́ ẹ béèrè fún mítà yín lórí àwọn vendor ẹ̀rọ owó yẹn ń bẹ ẹ tó bá béèrè owó tó yàtọ̀ sí nǹkan tẹ́ béèrè ń bẹ ẹ má dá lóhùn ẹ dẹ̀ má sanwó sórí Shekoni Williams hallelujah account ẹ lọ sanwó sí orí vendor tó wà nínú àwọn alágbàtà tí wọ́n ti ṣe mítà sílẹ̀ ibẹ̀ ni kẹ́ lọ sanwó sí àbá kan pè lórí rédíò láìpẹ́ pé àwọn ti gbé 150,000 kan sílẹ̀ bàbá ń bolẹ̀ sanwó sí bàbá ò lè dáhùn. Kí ló dé bólà káàntì tó ń tì. Wọ́n tẹ̀lé ìlànà tá a gbé kalẹ̀ fún wọn. Ẹ jẹ́ káwọn ìlànà tí wọ́n tẹ̀lé. Yes ìlànà tí ẹ kẹ́ tẹ̀lé ni wípé ẹ̀yin tí ẹ lọ gba mo sọ fún msms.ibedc.com ẹ lọ síbẹ̀ àbí kẹ́ máa bọ̀ lọ́fíìsì wa customer care wà ń bẹ̀ àkáǹtì vendor yín ni kẹ́ máa san vendor wà ń bẹ̀ we about. Vendor túmọ̀ sí pé àwọn tó ṣe wípé wọ́n ṣe àwọn mítà wọ́n pọ̀ lọ́wọ́ pèsè mítà èyí tó bá wù yín lẹ́ẹ̀mú kò sẹ́ni kankan tí ó là léyìn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. wọ́n ti certify gbogbo wọn owó tó bá ti wọnú àkáǹtì yẹn safe jù kẹ́ lọ sanwó sí orí Shekoni Williams àlè orí àkáǹtì yó.
Okay. A whole lot has been said about the free meters being given out. Yeah. But everywhere you go, you seem to hear about it. Exactly. There are those who tell you, I paid money, so they can bring a meter, but I have not got the meter. Exactly. Now, IBDC has plans on ground for the different bands. Yes, they're out there. Talking about the MAP, the DISREP, and the MAF. We have MAF. MAF is Metering Acquisition Fund. It's there for exclusively for customers on band A. It is free. There's no registration. There's no application. Free, not fee. Don't pay any fee. Okay. That of band B, DISREP, Distribution Recovery, Sector Recovery Program, covers that of band B. Okay. It's also free. It has no application. But customers who are in CDE, you can embrace our meter asset provider scheme, where you lend us the money under credited advance payment. It is there to just bridge that gap. It's an intervention scheme. We cannot cover all customers receiving free meters immediately. Also, so you're saying for those who actually get a MAP, or it's a MAP, right? That means IBT will have to be paying them back? Yeah, we'll pay them back because meter ought to be free. That's true. But because of the financial, the huge capital outlay, we have broken this into a win-win situation. So customers who are not on band A and B, embrace our meter asset provider scheme. Obtain your meters, and we will give you back your money through electricity units that you purchase. It is a credited advance payment. Etí ẹ̀ sọ náà ni pé àwọn tó bá ra mítà, àwọn ọ̀nà owó lẹ́gbàá tẹ́ fi máa dáwọ́ wọn padà. A máa dáwọ́ padà fún wọn, àwọn tó bá gba máa. Ṣé máa kó sójúlé ní owó mítà yín? Wọ́n lè ra náà 20,000 ká fi 5,000 sórí ẹ̀. Ó ti wà factor ẹ gbà padà torí pé dandan ni pé kó yẹ kí mítà jẹ́ ọ̀fẹ́. Wọ́n tó so sẹ́sẹ̀ rẹ̀ náà ni. Torí àkókò wa. Ǹjẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan ti ẹ̀ wà káàkiri láti lè jẹ́ káwọn oníbàárà yín mọ̀ pé bó ṣe ń lọ leléyìí o àwọn tó ń ṣẹlẹ̀ lórí iná ẹ̀lẹ́tíríkì leléyìí tí kì í ṣe pé àwọn kan ní wá kàn wá sádùúgbò tí wọ́n dọ́gbọ́n múlẹ̀ fún wọn làwọn náà bá máa hé. Bẹ́ẹ̀ni ààrẹ náà là ń ṣe àpàtẹ̀parí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ radio programs television programs community engagement social media handle ibdc.com ó wà lórí website gbogbo information yẹn ẹ má jẹ́ kí ọ̀kan pé ajá lọ́bọ̀ fún yín gbogbo ọ̀nà ẹ watch out fáwọn programs wa ọ̀rọ̀ tá a bá ti ń sọ mí báyìí officially every statement we make here is authentic. Don't listen to sideways conversation and don't let anybody hoodwink you. Okay, thank you very much, Mr. Frank Williams, for coming on the show and of course talking to us about meter upgrades and heater upgrades and downgrades. I'm sure a whole lot of insight has been gleaned from all that you have said. Okay, so this is where we'll be wrapping things up on the program, IBEDC Light Up Imole Day. Of course, join us again on next Thursday, 10 a.m., of course. Until then, I remain Ido Shekoni. Bye-bye. Ọjọ́ méje nínú láti máa pàdé ìyẹn lórí ètò IBEDC Light Up Ìmọ́lẹ̀ Dé. Ẹ jẹ́ ká rí dájú pa àsanwó náà wà déédéé ká sì yàgò fún wà àbùkù ká má ṣàlágbèkọ́. Ọjọ́ méje ní la máa pàdé. Hallelujah Abọ́dúnrìn lórúkọ mi. Ó dìgbà kan náà. Christmas, StarTimes is bringing Joy Unlimited to your home with a double upgrade promo. Yes, you heard it! Okay, here's the deal. Simply recharge 1 month on Nova, Basic and Classic and enjoy double upgrade for 1 month, while Super or Global subscribers enjoy 5 extra days for free. Or recharge for 2 months on Nova, Basic, Classic and enjoy double upgrade for 2 months, plus 10 extra days, while Super or Global subscribers enjoy 20 extra days for free. Good deal, right? Sure it is! We have got something for everyone this festive season, from blockbuster movies, live sports, best kiddies content, premium Bollywood and novella series, and of course exclusive shows like the Hello Mr. Right. To enjoy this offer, recharge between November 15th to January 15th at any StarTimes office or dealer outlets. The more the recharge, the more the magic. Terms and conditions apply. StarTimes. Enjoy digital life.